ìbà kọ́dá ìbà ṣẹ̀dá ṣé bọ́lọ́run alágbára la ṣẹ̀dá gbogbo wa ogun ọ̀run àpèjúbà ó kìbà ṣẹ. ìbà olódùmarè ọba tó pàǹtẹ̀tẹ̀ sánmọ̀ tí ọ̀jábọ́ tó fìdí ayé sọlẹ̀ sórí omi tí ò sì lè yí. alágbádá náà láwọ̀ tẹ́lẹ̀ oòrùn ọmọ níṣẹ́ fàyà tí gbígbé nìkìn aláàfin ọ̀run ọba tó ga fíofío tí ọ̀láfiwé olódù ọmọ àrè tó pàǹtẹ̀tẹ̀ sánmọ̀ tí ọ̀jábọ́ tó fìdí ayé sọlẹ̀ sórí omi kàá tí ó sì lè yí rárá tó olúwa ẹni olùṣọ́ àgùntàn tèmi ẹ̀mí kì yóò ṣaláìní ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù ó mú mi lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́ ó tu ọkàn mi lára ó mú mi lọ sí ipò òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bẹ́ẹ̀ mi tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjìji ikú èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ olódùmarè wà pẹ̀lú èmi àdìjú ọ̀rọ̀ olódùmarè ọ̀gọ́ rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n ń dùn mí nínú ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá tèmi gbogbo ìwọ́dà òróró lẹ́mi ní orí aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánú báyìí náà ní ọmọ tọ̀ mí lẹ́yìn títí ọjọ́ ayé tèmi gbogbo èmi ó sì máa gbé ilé olúwa láyé àti láéláé àmín. tó ìbà olódùmarè ìbà olódùmarè ìbà olódùmarè lẹ́yìn olódùmarè kò tún ṣẹlòmíì olódùmarè náà lọ́ba tó tún kù lẹ́yìn ọlọ́run náà ló tún kù tó mo ṣe bà gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo mo kí gbogbo yín àṣàlámù àlékún gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo mo kẹ́yìn náà àlàáfíà fún yín nínú ilé yìí mo kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé ẹ̀sìn baba ńlá baba wa mo kí gbogbo yín o àbọrúbọyé o yọmọ ju yín ṣe bẹ́ẹ̀ bá ti ń dà á yọmọ bọ́ sójú ọwọ́ bẹ́ẹ̀ bá ti ń pè é yóò sì máa jẹ yín bẹ́ẹ̀ bá ti ń lù ú yóò sì máa dún láṣẹ Èdùmàrè. tó mo ṣèbọ olódùmarè mo ní lẹ́yìn olódùmarè náà ló tún kù ọpẹ́ olóore àdá tán ṣe mọ̀ pé wọ́n sọ pé bàbá kọ̀ tá a dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe ni lóore ó dàbí ìgbà tẹ́ ọlọ́ṣà tó kó ni lẹ́rù lọ́nà ẹni tá a ṣe lóore ẹgbẹ̀fà tí ò dúpẹ́ eléyìí ti gbégi dínà ẹgbèje ni ẹ mọ́ tẹ̀yìntàn yìí olódùmarè tó ẹ̀mí ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni mo tún dé lónìí mo dé káàdì ìbò fẹnu ọkọ̀ ṣọlẹ̀ sórí ìkànnì àdìtú ọ̀rọ̀ TV àdìtú ọ̀rọ̀ olódùmarè yín náà ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti lẹ́yìn odi mo pè yín ó yá ẹ sáré tètè kẹ́ wá jẹ́ mi ní ihò tèmi èmi ò pè yín fún kú èmi ò pè yín fárùn ó yá ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ẹ wá jẹ́ mi ní ihò tèmi o tó àdúpẹ́ lọ́wọ́ olódùmarè tó tún jẹ́ kọ́jọ́ òní kó ṣojú ẹ̀mí gbogbo wa àdáṣe ní humọ ìbà ò gbọ́dọ̀ humọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jù mí lọ gbogbo ẹ̀yin tá a jọ jẹ́ irọ́ àti gbogbo ẹ̀yin tí ń bọ̀ lẹ́yìn mojúbà gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ bàbá tó ti sọ kémi ó tó sọ gbogbo ẹ̀yin tá a jọ ń kọ̀wọ́ sọ mojúbà gbogbo yín o ẹ̀kọ́ pélédù àti pé orí láṣẹ Èdùmàrè àní ṣìṣọ àní ṣìṣe àní ṣìjẹ àṣìní ṣìlẹ̀tẹ̀ ládé Èdùmàrè. tó ẹ̀yin ọmọ Yorùbá kò tú òjíire ẹ̀yin ọmọ ilẹ̀ káàárọ̀ àjíbí ẹ̀yin ọmọ bíbí ọmọ ọkọ ilẹ̀ Yorùbá mo kí gbogbo yín ẹkú bélédù wá ti pé orí láṣẹ Èdùmàrè òmìnira tiwa tó yẹ wá olódùmarè a sì fún wa ní kankan wọn ò ní dá yín lágara lórí ètò mi yìí mọkàn ní iṣẹ́ àfi nǹkan tí ń lọ kí n fi tó yín létí ní gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá kí n fún yín ní ọ́pdéètì àwọn nǹkan tí ń lọ lọ́wọ́lọ́wọ́ torí àwa ti sọ pé gbogbo ohun tí bá ń lọ pátápátá pàápàá jùlọ lórí àwọn ìlú kan tá à ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ àti ní àmọ́ fún yín ní ọ́pdéètì gbogbo ẹ̀ bí bá ṣe ń lọ. tó ẹ̀yin ọmọ Yorùbá ẹ ronú o ẹ dákun ẹ já ronú o ṣe é mọ̀ pé ọmọ ẹlẹ́ran wa ti fẹ́ máa jẹ egun ọmọ aláṣọ sì ti fẹ́ máa wà kíṣà ní tí Ọ̀yọ́ rí bẹ́ẹ̀ wọ́n káwọn baba ńlá baba wa lẹ́rú wọ́n fi gba góòlù lọ́wọ́ wa wọ́n fi gba góòlù lọ́wọ́ àwọn baba ńlá wa ẹ dákun wọ́n tún kó wọn lọ wọ́n lọ rèé kó wọn lẹ́rú gbogbo nǹkan àlùmọ́ọ́nì wa tí wọ́n ń rí wọ́n ń kó lọ sókè òkun ni
àwa wá ń jẹ̀yà, àwa tún fìyà jẹra wa, à ń fìyà jẹra wa, à ń jayé fàmílétè kí n tutọ́. Ẹ dákun ẹ̀yin ọmọ Yorùbá Kóòtù Òjíire, ẹ bá já ronú, ẹ má jà á máa dalẹ̀ ara wa. Ẹ dákun ẹ má jà á máa gbàbẹ̀ tẹ́lẹ̀ ká máa pọ́nra wa lójú ká sì máa ṣẹ́ra wa níṣẹ́. Kò yẹ kí lèyí ó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire. Ká máa dalẹ̀ ara wa, ó ti wá di bárakú fún wa. Ká jẹ dòdò kẹ́nu wa ó má lè ṣòdodo mọ́, ó ti di bárakú fún wa. Ká máa ṣèwà àgàbàgebè síra wa, ó ti di bárakú fún wa. Ká máa fojú olóore wa gúngi, èyí ti di bárakú fún wa nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Tó mo ṣẹ́nu po lórí ìyún náà. Tó ẹ̀yin olólùfẹ́ mi, ọ̀rọ̀ pókíá ìlú tó jẹ́ orírun àwọn ànàgó tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀, lórí ọ̀rọ̀ lọ́balọ́ba wọn. Ó yẹ ká fún yín ní ọ́pdéètì, ó yẹ ká fún yín bí ṣe ń lọ, torí pé lánàá la gbọ́ pé àwọn agbẹjọ́rò àwọn tí wọ́n gbé Yísà Ọláníyan tí wọ́n gbé lọ sílé ẹjọ́, a kàn gbọ́ lójijì ni pé wọ́n pè wọ́n pé kí gbogbo wọn pàdé nílé ẹjọ́ lónìí. Àwa náà á sì rán àwọn ọkọ̀ wa atẹkọ̀ létí, àwa náà gbalé ẹjọ́ lọ, torí gbogbo bó bá ṣe ń lọ ló yẹ káwa náà ọmọ á lè fẹ́yìn olólùfẹ́ wa ní àbọ̀ bí ibẹ̀ bá ṣe rí. Tó a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, a dúpẹ́ lọ́wọ́ adájọ́ Ògúnfowórà bàbá wa. Láṣẹ Èdùmàrè ẹ̀ ní ṣe ẹjọ́ dá. Bàbá wa Ògúnfowórà, Olódùmarè ọmọ fún yín ṣe. Bàbá wa adájọ́ àgbà Ògúnfowórà, ẹ̀ ní sìnkú ọmọ. Bàbá wa adájọ́ àgbà Ògúnfowórà, ẹ̀ ní kọ lẹ́tà ọ̀fọ̀, ẹ̀ ní gba lẹ́tà àbànújẹ́. Èmi ti sọ tẹ́lẹ̀, wọ́n sọ pé adájọ́ ti yín yàtọ̀ nínú àwọn adájọ́. Wọ́n sọ pé adájọ́ ti yín, ẹ̀yin a máa dájọ́ síbi tó ti dáa. Wọ́n lẹ́yìn èégbàbẹ̀ tẹ́lẹ̀, ẹ̀yin máa ń go straight to the point ni. Ẹ sì sọ̀ǹtẹ̀ fẹ́ sọ̀ǹtẹ̀ fẹ́, ẹ sì ṣèdájọ́ wáì. Wọ́n ti sọ̀rọ̀ yín fún wa tẹ́lẹ̀, a sì bá yín bẹ́ẹ̀ bàbá. Ẹ mà ní ṣìṣe nílé ayé o, ẹ ní ṣẹjọ́ dá. Ẹjọ́ tẹ́ ẹ dá tí wọ́n fi dìde ìṣẹ́jú kan fún yín pé bàbá ti lọ, lásìkò yìí kò ní jẹ́ ti yín bàbá. A mọ̀ pé ẹ ṣì wà lẹ́nu ẹjọ́ náà, ẹ̀mí yín ni ó sì parí ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Tó ẹ̀yin olólùfẹ́ mi, àdìtú ọ̀rọ̀ nílé lóko lẹ́yìn odi, wọn ò fẹ́ dá yín lágara ni mo ṣe ń ge gbégbègbé. Tó ẹ jẹ́ iṣẹ́ afún yín ní ààbọ̀ ẹni tí wọ́n bá bọ̀ nílé ẹjọ́. Gbogbo wa la mọ̀ pé ìdílé méjì ló gbé bàbá Yísà Ọláníyan tí wọ́n ń pera wọn ní kábíyèsí Ìpókíà. Gbogbo wa la mọ̀ pé ìdílé méjì ń lọ gbé wọn lọ ilé ẹjọ́. Ìdílé Aṣáde àti ìdílé Ọ̀tẹ̀níbọ̀tẹ̀mọ́lẹ̀ tí wọ́n ń pè ní ìdílé Ọ̀tẹ́ní, àwọn ni wọ́n gbé bàbá Yísà Ọláníyan relé ẹjọ́ pé wọn àyè ṣẹni tó yẹ kó jókòó sórí àpèrè. Èrú ni wọ́n ṣe tí wọ́n fi jókòó sórí àpèrè. Ọwọ́ ọlá ni wọ́n fi gbá wọn lójú tí wọ́n jókòó sórí àpèrè. Ọwọ́ pé àwọn lówó, àwọn léèyàn, àwọn sì lóògùn ni wọ́n fi jókòó sórí àpèrè. Wọ́n fọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn kàn wọ́n ní tó jẹ́ pé kìí ṣàwọn ló yẹ kí wọ́n jókòó sórí àpèrè. A sì mọ̀ pé wọ́n ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí, ó kù díẹ̀ kọ́dún 5 ó pé gbáko ni. Nígbà tí wọ́n délé ẹjọ́ lónìí, adájọ́ ibi tí adájọ́ parí ọ̀rọ̀ sí lónìí ó ní pé ìdílé Aṣáde wọ́n sọ pé wọn ò dákọ ẹnìkan. Wọn ò dákọ ẹnìkan pé ẹni báyìí ń lọ gbẹ́jọ́ wá. Orúkọ ìdílé ni wọ́n dákọ, wọ́n ní Aṣáde family, wípé fún díẹ̀ yìí kí wọ́n ó dẹjọ́ náà nù. Wọ́n sì dẹjọ́ náà nù láàrin àwọn àti bàbá Yísà Ọláníyan tí wọ́n ń pera wọn ní kábíyèsí. Àmọ́ ṣé ẹ gbàgbé pé ìdílé méjì ń lọ gbé kábíyèsí relé ẹjọ́.
ìdílé Ọ̀tẹ́ní àwọn lẹ́nìkejì, àmọ́ wọn dá ẹjọ́ ìdílé Ọ̀tẹ́ní wọn ìdánù. Nígbà tádájọ́ dájọ́ pẹ̀lú ìdílé Ọ̀tẹ́ní, adájọ́ sọ pé kí àwọn lọ́ọ̀yà wọ́n fáìní àwọn lọ́ọ̀yà méjèèjì, wọ́n fáìní lọ́ọ̀yà Iṣẹ́ Ọláníyan pé kí wọ́n san 100,000 naira kí wọ́n san sápò ìjọba. Wọ́n sì fáìní lọ́ọ̀yà ìjọba gangan wípé káwọn náà ó san 100,000 naira sápò ìjọba, ó jẹ́ 200,000. Wọ́n káńsù ẹjọ́ kan, wọn ò káńsù ẹjọ́ kan ni o. Ṣùgbọ́n nǹkan tá a tún gbọ́ ni pé bí wọ́n ṣe kúrò nílé ẹjọ́, wọ́n ti lọ ń jubiléètì lọ́tún lósì. Àsìkò jubilation yín ò tó. Ẹ má jẹ́ ń tàn yín, ẹ̀ ń tanra yín ni. Torí wọn ò tí ì ṣèdájọ́. Bí wọ́n bá sọ pé ìdílé Aṣáde wọn ò móko èèyàn wá, eléyìí ò sọ pé kí ìdílé Aṣáde ti yọ sọnù kúrò nídìílé ọmọ ọba. Àwọn ni wọ́n sì lórí àpèrè bàbá wọn. Dandan ni ìrandíran wọn ó sì máa jọba lọ títí láéláé ni. Ní táwa ń sọ ni pé nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire, nílẹ̀ Káàárọ̀ Àjíbí, àwa ò fẹ́ kọ́mọ àlè ó wà lórí àpèrè. Ọmọ àlè ṣe tí wọ́n fi ń búyàn kìí ṣe èébú o. Gbogbo ọmọ àlè níbòmíì ńlọ́jọ́ ọmọkọ nílé bàbá ẹ̀. Kábíyèsí Iṣẹ́ Ọláníyan amọ̀pẹ́yìn náà ọjọ́ ọmọkọ níbi tẹ́ ẹ ti wá. Níbi táwọn baba ńlá yín ti wá, èmi ọ̀bá yín jà, àwọn ọ̀sìn ní yín sínú. Àmọ́ ilẹ̀ Yorùbá Kóòtù Òjíire làwa ń jà fún. Kódà iṣẹ́ tó lódùmarè ọba fi rán wa, dandan kọ́ ni kí wọ́n pè wá sí nǹkan tí bá ń dàrú káwa ó tó dá sí. Olódùmarè ọba sì ti bá wa dá májẹ̀mú pé gbogbo ohun tá a bá ti dá sí ni ó sì tòrò, ni ó ṣẹ́tù pátápátá. Olódùmarè ọba sì ní kìí ṣẹni tí máa ń pèèyàn, tí máa ń rán yàn ń ṣẹ́ tí èé fàyà tì í. Olódùmarè ọba sì nígi lẹ́yìn ọgbà tiwa tí ò jẹ́ kọ́gbà tiwa ó wó. Torí pé béèyàn bá gbọ́kànlé èèyàn kan, ẹ má jẹ́ ń tàn yín, onítọ̀hún ń tanra ẹ̀ jẹ ni. tó Ọ̀tẹ́ní gba iyì nílé ẹjọ́, a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Aṣáde náà wọ́n gba iyì, bọ́n bá tiẹ̀ sọ fún wọn pé káwọn ìdílé Aṣáde ó sì lọ ní sùúrù náà. Ẹ má jẹ́ ń tàn yín, àgbo wọn tó tàdí mọ́yìn agbára ló lọ mú wá. Mo mọ̀ páwọn náà ò ní fẹ́ kí ìlú Òkè ó dàrú. Ẹ má jẹ́ ń tàn yín. Bẹ́ẹ̀ bá jubiléètì ẹ kàn jubiléètì lásán ni. Ẹ jubiléètì lásán ni. Kódà àwọn èèyàn kan látàgọ́ ṣàṣà, ọlọ́tẹ̀ mo lè pè wọ́n. Wọn ò bá mi sọ̀rọ̀ láti ìgbà yìí. Wọn ò sọ̀rọ̀ kankan láti ìgbà tá a ti sọ̀rọ̀ lórí tá a ti sòótọ́ ọ̀rọ̀ fún wọn pé nǹkan báyìí. Eré tí wọ́n rí lálẹ́ yìí, mo kàn rí pé wọ́n kàn sẹ́ǹdì ìdí newspaper sánù tí wọ́n gbé lónìí nípa ọ̀rọ̀ ilé ẹjọ́. Wọ́n kàn sẹ́ǹdì ẹ̀ sí mi ni. Bá a bá tiẹ̀ béèrè owó dátà lọ́wọ́ yín, bẹ́ẹ̀ bá lágbára tẹ́ ẹ lè ṣe, bóyá kẹ́ ẹ gbẹ́nu dákẹ́ ni, kẹ́ ẹ má tún máa dìtẹ̀ wa. Yorùbá lẹ lò fún wa. Ẹ wá lọ rèé gbé ní tí Sànù kọ ní newspaper, ẹ lọ rèé sẹ́ǹdì ẹ̀ ṣé mi àdìtú. Ẹjọ́ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀, wọ́n gbé yín wá sórí afẹ́fẹ́. Dandan ni. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. Kò síkú tí ó pàgbà tá à ní bá po lórí ẹ̀ ń bẹ́ẹ̀ má jẹ́ ń tàn yín. Aṣàjẹmọ́ṣẹ́ ńlá wa. Ọbẹ̀ tà kẹ́ ẹ kúkú dákẹ́ ẹnu yín, kẹ́ ẹ ṣe mẹ́rán. Mo sọ níjẹ̀lú, mo kọ sí orí social media pé kí gbogbo ọmọ ìlú Àgọ́ṣàṣà, pàápàá jùlọ gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀ Àgọ́ṣàṣà, ẹ dákun ẹ unfollow péèjì mi. Bí mo ṣe ń wò yín nínú péèjì mi, inú mi ò dùn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ràn mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè l'Àgọ́ṣàṣà, tẹ́ ẹ bá fẹ́ràn iṣẹ́ tí mò ń ṣe fún yín nítorí pé mo sòótọ́ ọ̀rọ̀, ẹ wá ní kí n mórí wá kẹ́ ẹ gé. Gbogbo yín ń bínú, ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mi káàkiri pé àdìtú ọ̀rọ̀ ó ti gbàbọ̀dè, àdìtú ọ̀rọ̀ ó ti jẹ dòdò. Ẹ ń bá sì jẹ dòdò, gbogbo wa la mọ̀ pé mi ò ní lè ṣòdodo mọ́.
ẹni tó bá mọ̀ nínú apá kìíní àtàpá kejì yín lágọ̀ọ́ṣàṣá tó bá mọ̀ pé mo gbowó lọ́wọ́ òun bí ọ̀bá jáde tó jẹ́ pé owó tán fún mi ni mo fi ń ṣiṣẹ́ pé àlùjọ́yà gbà bá wa ṣiṣẹ́ báyìí bí ọ̀bá jáde ó kù Olódùmarè n ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni gbogbo àwọn ọmọ ẹ̀yìn bàbá Ṣokopao àti bàbá gangan bí wọ́n bá fún mi ní 10 kọ́bọ̀ ó kù mí ó kù Olódùmarè ọba tó dá mi sílé ayé yóò sì dá yóò sì fìyà ìjẹ mí àmọ́ bó bá jẹ́ n ò gbowó kankan lọ́wọ́ kankan nínú wọn rí Olódùmarè ọba yóò sì máa wà lẹ́yìn mi. Ẹ̀yin ọmọ ìlú kí ni mo tí ì sọ tó tí ì pọ̀ jù ẹni kí n mórí wá kẹ́ ẹ gé láti ìgbà tí mo ti ń ṣètò tí mo ti ń ṣe prógráàmù mi owó àpò mi ni mò ń ná èmi fúnra mi ni mò ń náwó lápò mi kódà mo tún gbé nǹkan mi tà lórí pé kí ìlú Àgọ́ṣàṣá ó lè rojú kó lè ráàyè àmọ́ bàbá wa ṣòwòtọ́ ọ̀rọ̀ kan pọ́nbélé ṣé dandan ni kí n máa bú gbogbo èèyàn lórí social media nìkẹ́ tó mọ̀ pé mò ń ṣiṣẹ́ iṣẹ́ tó Olódùmarè ọba rìn mí ẹ̀bá jẹ́ kí n ṣe n ò lè bẹ̀rù èèyàn kí n wá ṣe Olódùmarè ọba tó dá mi sílé ayé ẹni tí ọba fẹ́ràn iṣẹ́ tí mò ń ṣe nínú yín ẹ̀yin ọmọ ìlú ẹ kúrò lórí péèjì mi ẹrù lẹ́ ń jẹ́ fún mi kí ló dé kò sẹ́nì kankan tó pè mí kí n tó dá sọ́rọ̀ ìlú Àgọ́ṣàṣá èmi fúnra mi ni mo fẹ́ ká làáfíà ó jọba àmọ́ ńgbà mo wá jáde tí mo ṣe prógráàmù pé ẹ̀sùn lé báyìí gbogbo yín wá against mi lẹ́ẹ̀kan náà kí ló dé tó bẹ́ẹ̀ Olódùmarè ọba ó rí mi ò n èé ṣe síbì kan n ò sì ní ṣe síbì kan n ò tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni n ò sì gbowó lọ́wọ́ ẹnikẹ́ni kí n tó ṣètò kankan tó bá ní mo gbowó lọ́wọ́ ẹjọ́ onítọ̀hún kó jáde kí n tó ṣètò gbogbo ohun tí mò ń ṣe kálàáfíà ó lè jọba ni. tó mo kúrò lórí Àgọ́ṣàṣá mo kàn ya bẹun fírí nítorí ìlú méjèèjì ẹgbẹ́ ara wọn ló wà wọn ò jìnnà síra wọn. tó Ìpókíà Ọ̀tẹ́ní versus Ọláníyan àwọn ló kù báyìí. Ọ̀tẹ́ní ìdílé ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀ mọ́lẹ̀ versus Ọláníyan lẹ́yìn eléyìí wọ́n ṣètò tí wọ́n sì dákọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń ṣiṣẹ́ ìwádìí kan lọ́wọ́ ẹni tó jó òun gangan ló jáde fún ìdílé ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀ mọ́lẹ̀ mo fẹ́ mọ̀ wọn tí ì mọ́kọ wọn ẹ dákun gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí bá ń gbọ́ mi láti Ìpókíà mo fẹ́ mọ́kọ èèyàn gangan tó jẹ́ pé òun gangan ló jáde ẹ dákun mo fẹ́ mọ́kọ wọn gangan ìdílé ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀ mọ́lẹ̀ lèmi náà mọ̀ mo sì mọ orúkọ ìdílé Aṣáde ṣùgbọ́n ní ọ̀hún gangan tó jẹ́ pé àwọn gangan ni wọ́n fà á lẹ̀ nínú ìdílé ọ̀hún ṣé ẹ gbàgbé pé àṣìṣe tí àwọn agbẹjọ́rò ìdílé Aṣáde ṣe àṣìṣe náà ni pé ìdílé Aṣáde ni wọ́n ń kọ sínú ìwé iná wọn gbé jáde wọn àdákọ ẹni tó ń lọ fún ìdílé Aṣáde gangan eléyìí gangan ló jẹ́ kádájọ́ dẹjọ́ ọ̀hún nù àwọn náà sì tàdé mọ́yìn ni wọ́n mọ̀ pé wọ́n tún lọ rèé má gbára wá ni. tó ọmọ ìlú Ìpókíà ẹ ronú ẹ bá ronú yín wò kẹ́ ẹ ronú yín dáadáa ṣé bó ṣe yẹ kí Ìpókíà ó rí ṣé bó ṣe yẹ kó ṣe máa lọ leléyìí ẹ̀yin ọmọ Ìpókíà ó ti di ọba kẹta báyìí tó jẹ́ pé ọba tó rọ̀ǹgì ọba tí ó yẹ kó jókòó sórí àpèrè ló jókòó ṣé ẹ sì gbàgbé pé nǹkan ṣẹ̀dálẹ̀ ìlú Ìpókíà ni pé ẹni tó bá fẹ́ jókòó sórí àpèrè gbọ́dọ̀ jẹ́ ọmọ ọkọ Ìpókíà gangan àwọn tó jẹ́ pé àwọn baba ńlá baba wọn ló gbádé wọ̀lú Ìpókíà àwọn tó jẹ́ pé àwọn baba ńlá baba wọn gangan ló tẹ̀lú Ìpókíà dó àwọn gangan àrọ́mọdọ́mọ wọn ló gbọ́dọ̀ máa jẹ́ṣẹ́ gbàgbé pé igun mẹ́rin nìkan tí ń jọba ní Ìpókíà a ti ṣètò yìí sẹ́yìn àti dákọ̀ gbogbo wọn àmọ́ lásìkò yìí ìdílé Aṣáde àti ìdílé ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀ mọ́lẹ̀ ara àwọn ọmọ ọba ni wọ́n àwọn tó yẹ kí wọ́n wà lórí àpèrè inú láàrin wọn ni láti mú ẹnìkan
nítorí pé àwọn méjì yìí ló gbé wọn lọ sílé ẹjọ́. A sì gbọ́ pé wọ́n da ẹjọ́ àwọn aṣáde nù. Ìdí tí wọ́n sì fi dànù ni pé wọn ò múra dáadáa tó. Orúkọ ẹni tó yẹ kí wọ́n fi síta gangan tọ́jọ́ ọmọ ọba wọn ò fi síta, àmọ́ wọ́n láǹfààní láti padà pé ẹni tó pera ẹ̀ lọ́ba lẹ́jọ́. Òfin gbà wọ́n láàyè, èyí ń bá wọn lọ́hùn ẹ̀ púpọ̀. tó ìdílé kejì tó jẹ́ ìdílé Ọ̀tẹ́ní, wọn ò tí ì ní dákọ̀ wọn báyìí torí mo sì ń ṣèwádìí orúkọ wọn lọ́wọ́ kí n má bàa ṣàṣìṣe, torí pé mo sọ fún yín gbogbo ohun tí mo máa ń ṣe ní máa ń lẹ́rìí. Mo gbọ́dọ̀ gba ẹ̀rí máa jẹ́ mi ìṣó lọ́wọ́ kó tó di pé mo sọ̀rọ̀ síta. Ọ̀tẹ́ní versus Yísà Ọláníyan, àwọn lókù tó jẹ́ pé wọ́n padà pàdé nílé ẹjọ́ báyìí. Bàbá wa Ògúnfowórà, ẹ̀yin náà lẹ ṣì wà lórí ẹjọ́ ọ̀hún. Bàbá wa àgbà adájọ́ Ògúnfowórà, ibi tí ẹ dájọ́ dé, akíyín kúdóòsì bàbá, ẹ kú iṣẹ́ ìfọmọnìyàn ṣe, Olódùmarè ó túbọ̀ mọ́ fún yín ṣe. Àmọ́ ẹ̀yin tẹ́ ẹ bẹ̀rẹ̀ náà lẹ́ parí ẹ̀ láṣẹ Èdùmàrè. Ẹ dákun bàbá adájọ́ àgbà Ògúnfowórà, níbi tẹ́ ẹ ti ṣòótọ́ dé, ẹ túbọ̀ máa ṣòótọ́ lọ ni. Olódùmarè ọba ò sì ní padà lẹ́yìn yín. Gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ń wo ibi tẹ́ ẹ fẹ́ gbé ẹjọ́ náà gbà, ló sì ń wo ibi tẹ́ parí ẹjọ́ náà sí. Gbogbo ọmọ ilẹ̀ Yorùbá kóòtù òjíire ló fẹ́ wo ibi tẹ́ ẹ fẹ́ gbẹ́jọ́ náà gbà, wọ́n sì fẹ́ wo ibi tẹ́ ẹ fẹ́ parí ẹjọ́ náà sí. Ayé ń wò yín o bàbá Ògúnfowórà, adájọ́ àgbà Ògúnfowórà. Gbogbo ọmọ Nàìjíríà ló ń wò yín nílé lóko lẹ́yìn odi pátápátá. Wọ́n fẹ́ mọ orí èèyàn tẹ́ ẹ jẹ́. Wọ́n fẹ́ mọ̀ bóyá ọmọ bíbí ilẹ̀ Yorùbá kóòtù òjíire tòótọ́ ni yín. Wọ́n fẹ́ mọ̀ bóyá ẹ kì í ṣàtọ̀húnrìn wá. Èmi sì mọ̀ pé ẹ kì í ṣàtọ̀húnrìn wá. Ọkọ yín méjèèjì tí mo gbọ́ ó jẹ́ kí n mọ̀ pé ọmọ ọkọ ilẹ̀ Yorùbá kóòtù òjíire ni yín bàbá. Ẹ sì ní wò sùnsùn kí ìlú onílùú kó dàrú láṣẹ Èdùmàrè. Ayé yín ò ní dàrú, ilé yín ò ní dàrú láṣẹ Èdùmàrè. Ọkọ̀ tí wọ́n so mọ̀rìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín adájọ́ Ògúnfowórà. Ọmọ ìlú Òkè mo ní kẹ́ ẹ ronú. Mo ní kẹ́ ẹ ronú. Ọba ṣe pé kábíyèsí ìgbà náà ṣe gbàgbé pé àwọn tí ò yẹ kí wọ́n jókòó sórí àpèrè tí wọ́n jókòó nù. Ràúfù Adétúnjí Adéọlẹ̀ ṣe gbàgbé pé àwọn náà wọ́n ṣẹjọ́ títí tí bàbá àwọn tó fi gbékuru gàjà ni. Bóyá wọ́n kú ni o, bóyá wọ́n wàjà ni o. Torọ́ ọba ilẹ̀ Yorùbá tó bá jọmọ ọkọ ọba tó yẹ kó jókòó sórí àpèrè, àwọn èékú wọn máa ń wàjà ni. Àmọ́ ẹni tó bá jẹ́ pé kì í ṣòun lọ́ba, bọ́ba ilé ikú ó kùnú, torí àwọn onílẹ̀ lọ́ fami sí i lára. Gbogbo ẹni tó bá ń jọba nílẹ̀ Yorùbá tí èé ṣàwọn ló yẹ kí wọ́n jókòó sórí àpèrè. Àwọn alálẹ̀ ọmọ fami sí wọn lára ni, kì í ṣègbè ẹ mọ́ jẹ́ ń jà yín. Bí òṣèré ni mo ṣe sọ, àṣẹ ti gùn. A gbọ́ pé bàbá Yísà, ṣèbá a gbọ́ pé ẹ ti lọ sí Erékìtì jẹun níbi táwọn baba ńlá bàbá àwọn tí ń jọba ti wá. Ṣé ẹ fẹ́ lọ rèé bribe wọn ni? Mo sì ń bọ̀ lórí ìyún. Mo kàn yà síbẹ̀ ń kéréje ni. Wọ́n ná ẹ lọ kílèmù indigene lọ́hùn-ún. Ẹ fẹ́ ṣọ́ra yín dọmọ ọbẹ̀ nítorí pé ẹ fẹ́ jọba. Ká ṣáà lè jọba nílùú onílùú. Ṣé wọn ẹ jọba níbi tẹ́ ẹ ti wá ni? Níbi táwọn baba ńlá baba yín ti wá, ṣé wọn ẹ jọba ni? Ọ̀rọ̀ yìí fi àwa àdìtú ọ̀rọ̀ Olódùmarè lẹ́nu. Iṣẹ́ tó Olódùmarè ọba bá rán wa sílé ayé, òun làwa ó ṣe. A sì jíṣẹ́ náà. Ẹ ń bá wa sọ pé káwa ọmọ jíṣẹ́ náà, Olódùmarè ọba yóò bá wa dá láwọn ọlá kan. Yóò bá wa gbójú méjèèjì lọ́wọ́ onítọ̀hún. Yóò gbapá lọ́wọ́ onítọ̀hún. Yóò gbẹ̀ṣẹ̀ méjèèjì náà lọ́wọ́ onítọ̀hún. Spíkà tí ń sọ̀rọ̀ nínú onítọ̀hún, Olódùmarè ọba wa bẹ́ spíkà náà. Yóò wá já wáyà rẹ̀ pùtùpùtù. Yóò wá ṣe onítọ̀hún di ta ń wọlé. Bí ọba wá yọjú lójú fèrèsé tí ó sọ pé ta ń wọlé òun, ṣe é mọ̀ pé spíkà inú ẹ̀ ti bàjẹ́. Yóò wá mọ̀ nǹkan bí àkùkọ ni. Yóò máa ṣe bí ó ṣe máa ṣe nù láṣẹ Èdùmàrè. Gbogbo àwọn tí bá ń bínú èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè
tó alórìnrìn àjò nítorí mi onítọ̀hún ọ̀nẹ́ wálé mọ́. Ta ló ń jàṣẹ jẹ nítorí èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ìgbẹ́ ṣòrorororo nídìí onítọ̀hún. Ẹni ń wẹ̀wẹ̀ òru nítorí mi onítọ̀hún ó rí ìhòòhò wọjà ni. Ẹni gbẹ́bọ̀ ọ̀sán gangan kó forí ara rẹ̀ gbé nítorí èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ojú tẹ fi ń wò mí yìí ọmọ ní fọ́ kò ní elédè yìí, etí tẹ sì fi ń gbọ́ mi etí yìí ọmọ ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. Tó òun ò ní dá yín lágara. Tó ìgbà wo ni ànàgó fẹ́ ronú? Gbogbo ẹ̀yin ànàgó pátápátá nílé lóko lẹ́yìn odi ìgbò lẹ fẹ́ ronú. Ṣé ẹ gbàgbé pé wọ́n ti fẹ́ fìgbà kan mú bíríìjì wọlé láti Bàdágìrì wọlé sí Ìpókíà? Ṣé ẹ mọ̀ pé nítorí pọ́ba tí ò tọ́ lórí oyè ńlọ́wà ń bẹ̀ ó ní nǹkan rere yìí ó fi wọlé sílùú Ìpókíà? Ṣé ẹ gbàgbé pé ọ̀rọ̀ àṣepólì ìdọ̀rọ̀ léèwé nǹkan tí wọ́n fẹ́ gbé wá sí Ìpókíà ó di bálabàla náà nígbẹ̀yìn èyàn kámpọ́ọ̀sì? Ṣé ẹ gbàgbé pé ọjà àgbàlódé ńkọ́ tí wọ́n fẹ́ ṣe sí Ìpókíà ó di bálabàla ni? Etí ilẹ̀ fi ń gbọ́ pé nǹkan rere fẹ́ wọ̀lú kò mọ̀ wọlé. Àwọn àgbààgbà yín sì ń gbowó, wọ́n ń gbàbẹ̀ tẹ́lẹ̀, wọ́n sì ń ta ẹ̀yin ọ̀dọ́, wọ́n ń tà yín lọ́pọ̀. Ẹ̀yin ọ̀dọ́ kan náà wọ́n sì tún wà tẹ̀ ń gbèsè síbi ìbàjẹ́ tẹ́ ẹ̀ fẹ́ kí ìlú Ìpókíà rójú kó ráàyè. Ṣọ́mọ àlè Ìpókíà lẹ́yìn ni? Àbí ìyá yín lóyún yín fún Fúlàní ni tí wọ́n wá ti oyún yín mọ́ bàbá yín lọ́rùn? Torí bí ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ní sọ́pọ̀tì ará òkè ọ̀hún nítorí èlò. Ṣé torí pé ẹ̀ ń ṣe fàyàwọ́? Ṣé téèyàn bá ṣe fàyàwọ́ wọ́n náyé onítọ̀hún ò ní dáa ni? Ṣé wọ́n ní téèyàn bá ṣe fàyàwọ́ onítọ̀hún ò ní róúnjẹ jẹ ni? Ó kù yín ó kù Olódùmarè. Ẹ sì ń gbin nǹkan burúkú lẹ̀ fáwọn ọmọ yín ni. Ìtàn burúkú lẹ̀ ń pa sílẹ̀ fáwọn ọmọ yín. Ẹ má jẹ́ ìtàn yín yóò tó yín ti. Gbogbo ẹ̀yin ànàgó pátápátá wọ́n sì ń fà wọn tí ó yẹ kó máa jọba lórí yín, wọ́n sì ń fi wọ́n jọba. Inú yín sì ń dùn, ayọ̀ yín sì ń kún. Ẹ sì tún gbè síbi ìbàjẹ́. Olódùmarè o, Olódùmarè o, mọ̀já gbọ́n o. Gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ìpókíà tẹ́ wà nílé, tẹ́ wà lóko, tẹ́ wà lẹ́yìn odi, ẹ bá fàdúrà ràn Ìpókíà lọ́wọ́. Ṣé ẹ mọ̀ pé bọ́mọ ọkọ ò bá ti jókòó sórí àpèrè nǹkan gidi ò lè wọ̀lú wá? Ẹ dákun ẹ wá sọ fún mi, nǹkan gidi ìwo ló ti wọlé wá sí Ìpókíà? Látòrí ọba kẹta tí mo dákọ̀ ọ̀hún, ọba Ṣépè àti Ràúfù Adétúnjí Adéọlẹ̀, bí míì lọ tún fẹ́ gorí oyè yìí. Kí ló dé tó jẹ́ pàlejò nǹkan àwọn tí ó yẹ lóyè ni wọ́n ń joyè ní Ìpókíà? Wọ́n ti rí Ìpókíà bẹ́ẹ̀ ni wọ́n ti rí páwọn kan ń bẹ nínú yín tó jẹ́ pé wọ́n dá mi. Onílùú ò sì ní fẹ́ kí ìlú òun ó bàjẹ́. Ọmọ ọkọ ìlú ò ní fẹ́ kí ìlú táwọn baba ńlá baba wọn ti ṣiṣẹ́ fún wọn ò ní fẹ́ kó bàjẹ́. Ọ̀nì ìdílé mẹ́rin yìí ni wọ́n ṣe gbéra tí wọ́n ṣe lọ rèé sọ pé nígbà ìjọba tó fún yín lọ́pàá àṣẹ náà ní ó bá wa yanjú ẹ̀. Ẹjọ́ sì ti ń bẹ nílé ẹjọ́. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣẹ̀ǹdí mẹ́ṣẹ́ẹ̀jì ìranù, mẹ́ṣẹ́ẹ̀jì ojú ayé tẹ̀ ń ṣẹ̀ǹdí ẹ̀ sí mi. Sọ̀rọ̀ láti ìgbà yìí, ẹ bá mi sọ̀rọ̀ láti ìgbà tá a ti sọ̀rọ̀ dátà. Ọwọ́ á dì sí yín. Àṣẹ ẹ̀ ń fọkàn bẹ́tò mi lọ. Ẹ yá tètè unfollow mi, wọn ò fẹ́ yín mọ́ nínú pílátífọ́ọ̀mù mi. Ẹ tètè unfollow mi. Èmi èé fèèyàn tí bá ń ṣe báyìí tí ń ṣe báyìí. Àbí wọ́n fowókọ̀ mi gbowó lọ́wọ́ yín rí ni báwọn fẹ́ fàdìjú ọ̀rọ̀ lówó. Kẹ́ ẹ ṣẹ̀ǹdí owó sáwọn. Bọ́ bá rí bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ síta kí n mọ̀ ní ìsìn. Wọn ò gbowó lọ́wọ́ yín rí, wọn ò sì gbowó lọ́wọ́ ẹnikẹ́ni. Kí ló wá dé tẹ wá ń ṣẹ̀ǹdí newspaper lásán sí mi kẹ́ ẹ lè mọ̀ pé yín ni ẹ ṣẹ̀ǹdí ẹ̀ sí mi? Mo wá cross ẹ̀ báyìí, mo ṣẹ̀ǹdí ẹ̀ padà sí yín. Ó nítumọ̀. Ẹ wá aṣàjẹmọ́ṣẹ́ lè mi. Ẹ má ṣẹ̀ǹdí irú ẹ̀ sí mi mọ́.
ẹni tó bá mọ̀ pé ọlọ́tẹ̀ lòun torí ọlọ́tẹ̀ pọ̀ nù yín ẹ má mẹ́sẹ́ẹ̀jì mi mọ́ rárá. Iṣẹ́ tó Olódùmarè ọba rán mi ni mò ń ṣe, ẹnìkankan ò gbéṣẹ́ rán mi. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. tó wọ́n nígbà wo ni Ànàngó fẹ́ gbọ́n? Ṣé ẹ mọ̀ p'Ànàngó ilẹ̀ Yorùbá kò ju ògiri ni? Ànàngó ló kọ pàtàkì nílẹ̀ Yorùbá, kí ló wá dé tẹ̀ ń dalẹ̀ ara yín? Èmi náà ti rápẹrẹ pé ọ̀dàlẹ̀ pọ̀ nù yín, ẹ bá yí padà lásìkò yìí. Nílùú Òpókí akẹ́jẹ́ kọ́ ọmọ ọkọ kó gorí àpèrè bàbá wọn kí ìlú ó lè tùbà kí nǹkan gidi lè wọ̀lú wá, kìí ṣèpè o, kìí ṣèpè. Bẹ́ẹ̀ ni tó yẹ kó wà lórí ìtẹ́ ò bá jókòó sórí ìtẹ́. Bí adé ìṣẹ̀ǹbáyé gangan ò bá wọ̀lú wá, ẹ má jẹ́ ń tàn yín, ìlú ò lè tùbà kò lè túṣẹ. Bàbá Yíṣà Ọláníyan, ṣé ẹ fẹ́ sọ fún mi pé adé ìṣẹ̀ǹbáyé ń bẹ lákàtà yín ni? Bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ ìlú ẹ gbọ́dọ̀ parọ́ ẹ̀ fún mi. Ẹ̀yin ẹ jáde kẹ́ ẹ jẹ́ ká jọ ṣètò kí n béèrè adé ìṣẹ̀ǹbáyé lọ́wọ́ yín. Kò sí lọ́wọ́ yín rárá, kọ́dà ẹ̀mọ́ Láríjà bí ó wà. Sọ wá ṣe é ṣe adé ìṣẹ̀ǹbáyé kó kúrò nínú ìlú kẹ́ ẹ sì máa pàṣẹ lórí ìtẹ́, ṣó ṣe é ṣe ni? Wọn yéé pàṣẹ lẹ́yìn adé, wọn yéé pàṣẹ lẹ́yìn adé ìṣẹ̀ǹbáyé. Adé ìṣẹ̀ǹbáyé ò sí lákàtà yín. Bẹ́ẹ̀ bá lo adé mẹ́wàá lónìí, mẹ́wẹ̀ẹ̀wá adé Olúwọlé ni. Adé tí wọ́n máa ń rà nínú Benin Republic ni. Ẹ lọ ọjà ẹ lọ rà á ni. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. Kò síkú tí ó pàgbà tá à ní bá pọ̀ lórí ẹ̀ ń bẹ̀. Àní kó síbi tá a bá wí sí. Ẹ ń bá ṣe robi ròmí, ibi ò bò onítọ̀hún tìrantìran ni. Ẹ ń bá robi ro ìyàwó mi, ibi ò bò onítọ̀hún tìrantìran ni. Ẹ ń bá robi ro àwọn ọmọ mi, ibi ò bò onítọ̀hún tìrantìran ni. Bẹ́ẹ̀ bá ti ń rò pé kí nǹkan burúkú ó ṣẹlẹ̀ sí mi, inú rírun ní péjú. Bẹ́ẹ̀ ni ó ṣe rí fún yín, àṣẹ Olódùmarè ni. tó ẹ̀yin olólùfẹ́ mi, àbọ̀ ilé ẹjọ́ tí wọ́n ṣe lónìí ni mo ní iṣẹ́ aṣárémúwá náà mo ṣe àmúwá wọn ṣe ń padà bọ̀ láìpẹ́. Wọn ó ṣètò míì lórí ọ̀rọ̀ Òpókíà. Wọn ó já yín sáwọn àṣírí kan tẹ́ ẹ mọ̀. Gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Òpókíà, ìlú Òpókíà ti ń da ooru lọ, ilé ti ń wó lọ́tún lósì. Àwọn ọ̀dọ́ ti fọ́n dàgbé, wọ́n ti lọ ń rèé ṣiṣẹ́ nílùú ibòmíì. Àwọn fàyàwọ́ ti ń gbàlú mọ́ àwọn ọmọ ìlú lọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí èyí, tẹ́ jẹ́ ọmọ bíbí ìlú Òpókíà, tẹ́ sì ń gbàbọ̀dè fún Òpókíà, ó kù yín, ó kù Olódùmarè ọba. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ó yá ẹ gbàgbọ́ tí yín ẹ lọ rè máa ṣe nǹkan tẹ́ ẹ̀ ń ṣe. Mo kí gbogbo yín o, ẹ kò gbélédùn àti pé ó rí. Láṣẹ Èdùmàrè, ẹ bá ní kémi ọ lọ kí n mọ́ bọ̀ ni wọ́n wà dénú òní dé bá. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, mo kí yín o, ẹ kú kalẹ̀.